fún yín pé ó kọjá méjì tábẹ̀ lọ́dún pàbí alálẹ̀ mo rí rí àbí wọn ò rí rí. lálẹ́ mi èyí ò ní pẹ́ sí dájọ́ ọ̀pá bíi alálẹ̀ ẹ̀ tí ẹ̀ wí nǹkan kan fún mi lẹ́dẹ̀. bí mo ṣe ń rí i náà ni bá a ṣe jọ ń rí i ni mò ń gbọ́. bí wọ́n ti ń lago lẹ́yìn rí ẹ wàá pẹ́ gbọ́ nǹkan kan tẹ́lẹ̀ kan. wọn ò gbọ́ nǹkan kan pa ẹ̀. in fact alẹ́ àná ló yẹ kí n ti mú lẹ́tà yìí wá àmúgbà tí màá fi dé ilẹ̀ ti ṣú in fact stress yẹn pọ̀ gan-an ni màá yẹn mo ṣe decide pé tó bá di àárọ̀ yìí kí n mú lẹ́tà yìí wá. kí ni mo tiẹ̀ fẹ́ tún máa kà ń bẹ̀ ṣebí gbogbo ohun tó ṣẹlẹ̀ náà ló ti fẹnu sọ yẹn nígbà tẹ́yìn méjì tẹ́ ewé èèyàn ẹyọ kan lọ sílùú láti ìjẹta tẹ́ ẹ̀ rí tóun wá takú sàn tó lóun máa dúró kí ló fún ní ìdánilójú wípé bó ṣe dúró yẹn sìn ó máa rí. àmọ́ mọ̀pọ́ náà rún kì ní èèyàn bá ti ṣe ọmọ ìyá ọmọpọ́ náà rún kì èèyàn kì í lọ kó tún padà mọ́. tó bí ṣe bá bó ní ṣe ìṣe rẹ̀ á padà aláwọ̀ àpàwọ̀dà. ẹdúná ẹdẹ pariwo ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀. yàtọ̀ síbi tẹ́ fáàkì ibo lẹ tún travel lọ bá. ibi tá a ti gbé ẹ la tún padà sí o. irọ́ kò lè wọ̀ ẹ lè fi ń padà a ní lẹ́yìn bí báyìí ẹ sábà gbé mi lọ mo fẹ́ travel ìrìn àjò mi pọ̀ gan-an. ibo ni wọ gángan ń lọ báyìí ibo ló ń lọ. mo sáfẹ́ ní ìrìn àjò ṣá ẹ máa gbé mi lọ. èwo ni ibi last bus stop lélẹ́yìí last bus stop lélẹ́yìí last bus stop ibi yóò gbọ́dọ̀ jẹ́ last bus stop ló wà yá. jésù Àkúrẹ́ ló ń pè yẹn. Àkúrẹ́ ni kí ló dé. Àkúrẹ́ dà Àkúrẹ́ dà. ṣé àmọ́ sòsàdódò kí làbẹ̀làbẹ̀ ọmọ mọ̀. ọdún ìlú tó jẹ́ pé ojú mi ní ṣe ẹ̀yìn mi ojú mi là á parí ẹ̀ ló wá di wípé n ò gbọ́ nǹkan kan tí n ò fi bẹ̀rẹ̀ ètò. aláàgọ́ mórí. ó ti ò láhàn mí ni bàtà ń ké lóde fẹ́ o aláàgọ́ lórí báwo ṣe bí ọdún ìlú ò bá bẹ̀rẹ̀ ẹ̀yin ìwà rẹ̀ fàmẹ́fà yìí náà lẹ́ ṣètò ẹ̀ ẹ sì ké sí mi pé baálẹ̀ o báyìí kàṣá o báyìí káwòdì. n ò gbọ́ nǹkan kan. ó ti ò. n ò gbọ́ nǹkan kan.